kú dédé àsìkò yìí ìròyìn àgbáyé la mú wá sí etí ìgbọ̀nyín láti lè ṣe BGI TV kí n tó máa kàyàn àgbáyé náà sí ilé sílẹ̀kùn rẹ̀ ṣáájú ẹ̀gbọ́n àkókò tó wà nínú ìròyìn náà. Gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani náà ni ó ti sọ pé àjọ Renewed Hope kì í ṣe ọ̀rọ̀ òṣèlú nìkan o bí kò ṣe ètò ìgbàlà sórílẹ̀-èdè Nàìjíríà. Alákòóso fún ètò ààbò Mohammed Badaru náà ni ó ti gbóríyìn fún ọmọ ológun orí omi tí òun àti Nyesom Wike jọ ta òun síra wọn. Olórí àwọn ènìyàn ilẹ̀ Biafra IPOB Nnamdi Kanu ti kọ àtẹ̀ránṣẹ́ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn. Ẹgbẹ́ àwọn ọ̀dọ́ nílẹ̀ Yorùbá ti pè fún ìmójútó lọ́kùnkúndùn lórí àwọn ètò ìrónilágbára eléyìí tí ààrẹ Tinubu ṣètò rẹ̀. Arábìnrin òpó kan nípínlẹ̀ Plateau náà ni ó ti ṣàlàyé bí àwọn Fúlàní agbésùnmọ̀mí bó ṣe fipá bá ọmọ rẹ̀ obìnrin ọmọ ọdún 13 lájọṣepọ̀ nípínlẹ̀ náà. Ẹ má gbàgbé láti darapọ̀ wá lójúpò ìkànnì àbánidọ́rẹ̀ẹ́ wa Facebook Gbàgédémọ̀ with Aláwìyé Adébáyọ̀, Instagram Gbàgédémọ̀_22, YouTube Gbàgédé Ìmọ̀ TV. Àyédèṣí sílẹ̀ fún ìpolówó ọjà lórí ìkànnì móhùnmáwòrán wa BGI TV. Orúkọ mi ni Títílayọ̀ Àgbọ̀ọ́lá, ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani náà ni ó ti sọ di mímọ̀ wípé àjọ Renewed Hope Agenda ti ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní kì í ṣe ọ̀rọ̀ òṣèlú lásán o bí kò ṣe ètò ìgbàlà orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà gómìnà náà sọ pé àjọ náà ní èrò láti mú ètò ọrọ̀ ajé padà bọ̀ sípò, ṣíṣẹ̀dá iṣẹ́ àti mímú ọ̀pọ̀ àwọn ènìyàn kúrò nínú ìṣẹ́ àti òṣì láìro ti ìlú, ìpínlẹ̀ ti ìpilẹ̀ṣẹ̀, àwùjọ tàbí ẹ̀sìn eléyìí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò nífẹ̀ẹ́ sí fún iyì àti àṣeyọrí. Ó tún sọ di mímọ̀ wípé ìpínlẹ̀ Kaduna ti tẹ̀síwájú láti gba ìfiyèsí àti ètò Renewed Hope Agenda. Ó sì fi kún un pé ìṣàkóso òun ti parí díẹ̀ lára àwọn àkànṣe iṣẹ́ tí wọn yóò sì parí eléyìí tó kù láìpẹ́. Lákòótán ó ní àjọ Renewed Hope tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ni ó ti mú àyípadà rere dé bá ìpínlẹ̀ Kaduna àti orílẹ̀-èdè Nàìjíríà. Alákòóso fún ètò ààbò Mohammed Badaru náà ni ó ti gbóríyìn fún Yerima ọmọ ológun orí omi ẹni tí ó dúró sí alákòóso olúùlú lẹwa Àbújá Nyesom Wike látàrí asọ̀ eléyìí tó bẹ́ sílẹ̀ láàrin wọn lórí ọ̀rọ̀ ilẹ̀ nílùú Àbújá. The man took that. We will not allow going on the on over and then begin to carry land. Sir, everything was acquired legally. Will you stop and so that? You get it. Will you stop that? Sir, I'm an officer. I have integrity. Shut up, you're not good officer. I will not shut up. Will you get out? Sir, I won't shut up. Sir, I was in school. You're not in school. Sir, you can't shut me up. Will you keep quiet? You can't get shut me big up, food. I'm not a big food. I'm not a fool, You sir. can shoot anybody like that. Sir, I'm not a fool. Who are you? I am not a fool, sir. As for the time I graduated, you are primary school. I'm acting on orders. For which order? Call me a fool. I just say you see whether you love me here. Sir, you can't call me a fool. Go and open up your mouth. Officer, I'm not a fool, sir. You will have killed everybody here. No, we won't kill anybody. We won't kill anybody. We are acting on orders. Ó ní olórí àwọn òṣìṣẹ́ ológun orí omi tẹ́lẹ̀ ló ní ilẹ̀ náà ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Admiral Awa Gambo. Bákan náà ó sọ di mímọ̀ fún àwọn oníròyìn níbi ayẹyẹ kan eléyìí tó wáyé lónìí Ọjọ́rú ní ilé ẹ̀kọ́ gíga ti olùkọ́ni ti elétò ààbò àpapọ̀ nílùú Àbújá. Àwọn alákòóso náà sọ pé ìjọba àpapọ̀ yóò gbèjà yóò sì dáàbò bo gbogbo ọmọ ẹgbẹ́ ológun tó ń ṣojúṣe wọn. Lákòótán ó ní òṣìṣẹ́ náà ti ṣiṣẹ́ takuntakun tí àwọn kò sì ní jẹ́ kí ohunkóhun ṣẹlẹ̀ sí i. Bákan náà ó ní àwọn yóò dáàbò bo èyíkéyìí òṣìṣẹ́ tó bá ṣe ohun tó tọ́ àti eléyìí tó yẹ. Olórí àwọn ènìyàn ilẹ̀ Biafra IPOB Nnamdi Kanu náà ni ó ti kọ àtẹ̀ránṣẹ́ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó sì ṣàdúrà láti sún ìgbẹ́jọ́ rẹ̀ síwájú eléyìí tó wà níwájú adájọ́ James Omotosho nílé ẹjọ́ gíga tìlú Àbújá. Nínú ìbéèrè rẹ̀ Kanu rọ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn láti dáwọ́ dúró lórí ẹjọ́ náà títí tí wọn yóò fi gbọ́rọ̀ ohun rò. Kanu bẹ̀rẹ̀ ìbéèrè náà ní ìbámu pẹ̀lú abala 36 ti ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ má gbàgbé wípé ṣáájú ni adájọ́ Omotosho náà ni ó ti ṣètò 20 oṣù kọkànlá láti ṣe ìdájọ́ Nnamdi Kanu. Lákòótán àwọn ènìyàn ilẹ̀ Biafra ti tako ẹ̀sùn náà wípé wọn kò lè ṣèdájọ́ rẹ̀ lórí ẹ̀sùn ìwà dídà àlàáfíà ìlú láàmú eléyìí tí wọ́n fi kàn án.
ẹgbẹ́ àwọn ọ̀dọ́ nílẹ̀ Yorùbá ti pè fún ìmójútó lákòókòdù lórí àwọn ètò ìrónilágbára eléyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣètò rẹ̀ láti mú kí àyípadà rere dé bá ìgbé ayé àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti yọ̀ǹda owó sí fún ìrónilágbára àwọn ọ̀dọ́ láti ìgbà tí a ti padà sí ìjọba olómìnira lọ́dún 1999. Olórí àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá Ọlámídé Thomas ló sọ eléyìí di mímọ̀ lásìkò tí olùdásílẹ̀ iléeṣẹ́ Declare Global Services ń gba àmì ẹ̀yẹ amòye Ernest Abdulrahman. Bákan náà olórí ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá náà ní amòye Ernest kó ipa ribiribi gẹ́gẹ́ bí adarí àtúnṣe nǹkan àti ìsìn ìlú pàápàá jùlọ láàrin àwọn ọ̀dọ́ àti sí ìdàgbàsókè orílẹ̀-èdè. Arábìnrin opó kan nípínlẹ̀ Plateau ẹni tí àwọn Fúlàní agbésùmọ̀mí ṣekú pa ọkọ rẹ̀ náà ni ó ti ṣàlàyé bí àwọn agbésùmọ̀mí márùn-ún ṣe fipá bá ọmọ òun obìnrin ọmọ ọdún 13 lò pọ̀ nígbà tí òkú ọkọ òun sì wà nílẹ̀. Arábìnrin náà ṣàlàyé fún àwọn oníròyìn lánàá òde yìí wípé àwọn Fúlàní agbésùmọ̀mí yìí náà ni wọ́n ya wọ agbègbè Báò ní ìjọba ìbílẹ̀ Mangu nípínlẹ̀ náà ní déédé aago 12 òru tí wọ́n sì ń lọ láti ojúlé sójúlé láti lọ ṣekú pa àwọn ènìyàn àti ẹran ọ̀sìn wọn. Bákan náà ó ní wọ́n dáná sun àwọn ilé kan. Ó ní nígbà tí wọ́n dé ilé àwọn wọ́n béèrè ọkọ òun ẹni tó jẹ́ ọ̀kan lára àwọn olórí ẹgbẹ́ ẹ̀ṣọ́ elétò ààbò vigilante. Ó ní èyí náà ni ó ṣàfihàn pé wọ́n mọ ọkọ òun dáadáa tí wọ́n sì mọ̀ọ́mọ̀ wá ṣekú pa á. Ó ní nígbà tí ọkọ òun gbọ́ ohùn wọn ó ní ó sá lọ sílé ìgbọ̀nsẹ̀ láti lọ sápamọ́. Ó ní ṣùgbọ́n nígbà tí àwọn agbésùmọ̀mí náà tí wọ́n ń dúnkòokò láti ṣekú pa òun àti ọmọ òun obìnrin ọmọ ọdún 13 náà ó ní náà ni ọkọ òun sá jáde o tí ó sì jọ̀wọ́ ara rẹ̀ wípé kí wọ́n pa òun dípò tí wọn yóò fi pa ìyàwó àti ọmọ òun. Ó ní Ọlọ́run ṣe pé àwọn ọmọ òun àgbà ọkùnrin méjì náà ni wọ́n sì wà ní ilé ẹ̀kọ́ lásìkò ìgbà náà. Ó ní wọn kò bá ti ṣekú pa àwọn náà. Ó ní bí ọ̀kan lára àwọn Fúlàní náà ṣe pàṣẹ fún ẹnìkan wípé kó ṣekú pa ọkọ òun nìyẹn. Ó ní lójijì náà ni ọmọ kékeré tí wọ́n pàṣẹ fún ìyún ọmọ tó jẹ́ wípé kò lè ju ọmọ ọdún 17 lọ láti yìnbọn fún ọkọ òun. Ó ní lójú ẹsẹ̀ náà ni ọmọ òun ló ti tẹ̀lé àṣẹ náà tí ó sì yìnbọn fún ọkọ òun. Ó ní lójú ẹsẹ̀ náà ni olórí wọn ìyún olórí àwọn agbésùmọ̀mí àti àwọn akẹgbẹ́ rẹ̀ ni wọ́n fipá bá ọmọ òun lájọṣepọ̀ tí wọ́n sì já ìbàlẹ̀ rẹ̀. Ó ní ohun tó burú jù náà ni wípé wọ́n ṣe gbogbo ìwà náà lójú òun tó sì jẹ́ wípé wọ́n dúnkòokò láti pa òun tóun bá gbójú kúrò níbẹ̀. Lákòótán ó ní láti ìgbà náà ni ọmọ òun ti ń ṣẹ̀yọ̀ sára tí kò sì lè bá ẹnikẹ́ni sọ̀rọ̀ tí ìṣẹ̀lẹ̀ náà sì jẹ́ ìkorò fóun. Ìròyìn àgbáyé kò ní jù báyìí lọ. Ẹgbẹ́ àwọn kókó oníròyìn náà lẹ́ẹ̀kan sí i. Gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani náà ni ó sọ pé àjọ Renewed Hope kì í ṣe ọ̀rọ̀ òṣèlú lásán bí kò ṣe ètò ìgbàlà orílẹ̀-èdè Nàìjíríà. Alákòóso fún ètò ààbò Mohammed Badaru náà ni ó ti gbóríyìn fún ọmọ ológun orí omi tí òun àti Nyesom Wike jọ tahùn síra wọn. Olórí àwọn ènìyàn ilẹ̀ Biafra IPOB Nnamdi Kanu náà ni ó ti kọ àtẹ̀ránṣẹ́ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn. Ẹgbẹ́ àwọn ọ̀dọ́ nílẹ̀ Yorùbá ti pè fún ìmójútó lọ́kùnkúndùn lórí àwọn ètò ìrónilágbára eléyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣètò rẹ̀. Arábìnrin opó kan nípínlẹ̀ Plateau náà ni ó ti ṣàlàyé bí àwọn Fúlàní agbésùmọ̀mí ṣe fipá bá ọmọ rẹ̀ obìnrin ọmọ ọdún 13 lájọṣepọ̀ nípínlẹ̀ náà. Ìròyìn àgbáyé kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ lójúpò ìkànnì àbánidọ́rẹ̀ẹ́ wa Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, Instagram Gbàgede Ìmọ̀_22, YouTube Gbàgede Ìmọ̀ TV. Àyédèṣí sílẹ̀ fún ìpolówó ọjà lórí ìkànnì móhùnmáwòrán wa BGI TV. Orúkọ mi ni Títílayọ̀ Àgbọ̀ọ́lá. Ẹ ṣé tẹ́ ń gbọ́ wa.